but why kí ló ṣẹlẹ̀ tá à ń parọ́ mọ́ àwọn Fúlàní pé àwọn Fúlàní Nàìjíríà ni wọ́n ń jiyàn gbé? Why now? Ẹ má ti ṣépè fún mi o, torí ẹlòmíì ò ní farabalẹ̀ láàrin 2 seconds ó ti conclude nìyẹn o. Ọmọ mi náà ti interview tí Kasta ti ṣe fún mi lórí ọ̀rọ̀ Alhaji Wasiu Alabi Pasuma lórí Alágẹ̀rẹ̀ tí mo ní Pasuma kì í ṣe yẹn dáadáa. Àwọn èèyàn gbọ́ ìparí ẹ̀, wọ́n ti ń fi èpè ránṣẹ́ sí ara wọn, ṣùgbọ́n mi ò bú wọn torí wọ́n fẹ́ràn Alhaji Wasiu Alabi Pasuma, bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ̀ wípé àsùnmọ́ra Pasuma fún rẹ̀, Òṣùpá, Màláíkà, Idris Adisa, Osale Sheriff, mélòó mo fẹ́ dákọ, Tẹ̀kọ́mà àbúrò wa ni àbí Alhaji Abbas Akande Obesere, Bàbá Rápálá kò sẹ́ni tí ó lè gbọ́ pé mo láwọn ò ń ṣèyàn dáadáa tí wọn ò ní farabalẹ̀ gbọ́ ìdí pàtàkì tí mo fi sọ bẹ́ẹ̀. Ìyẹn mo fi ní tá a bá wà lórí social media ká yára láti gbọ́rọ̀, ká lọ́ra láti fèsì. Ṣe rí i pé kì í ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ nìkan, kì í dẹ̀ ṣe ẹ̀yin nìkan tẹ̀ wà lórí social media. Ó ti ń kan àwọn ọ̀gá wa, àwọn tí wọ́n ń darí wa náà pé ẹjẹ́ á máa rò délẹ̀ ká tó sọ̀rọ̀ o, kó tó gbẹnu wa jáde. Ọ̀rọ̀ á máa gba àlàáfíà lára èèyàn, àbí tí ọ̀rọ̀ bá gba iyì lára èèyàn, àlàáfíà ló gbà o. Tí ọ̀rọ̀ bá dẹ̀ fẹ́ dáṣọ iyì bò yàn, béèyàn bá ṣe sọ láwùjọ ni. Kò sẹ́ni tó mọ̀ ọ́ sọ o, kò dẹ̀ sẹ́ni tó gbọ́n tán tó mọ̀ tán. Ṣé Alabi Pasuma tó máa rí mi lójú títì ní tó ti ṣe rí ni, tó dá wà nù mọ́tò táwọn ọ̀dẹ̀ lọ́kọ̀ tó dẹ̀ reverse? Ta ló ń gbé mọ́tò bọ̀gìnì reverse ń bí lọ́dún náà lọ́hùn wájú Camry? Ó tún gbé mi, ó tún fún un lówó ni. Màá wá ní ọ̀dà, kí ló ṣe fún mi? Àbí kí n Saheed Òṣùpá torí wọn ò wá burú sí wa, bá a bá ní wọn ò dáa, asọ́ kẹ́ lè farabalẹ̀ gbọ́rú èèyàn tán jẹ́ ni. Ìyẹn náà pè suspense. Mo kí káàbọ̀ sórí ètò yìí. Ọ̀rọ̀ àwọn Fúlàní ni mo fẹ́ sọ. Ìdí náà tí mo fi kọ́kọ́ sọ wípé kí ló dé tá à ń parọ́ máwọn Fúlàní Nàìjíríà? Ọ̀kan nínú wọn ló sọ̀rọ̀, ó sọ̀rọ̀ ilẹ̀ kún, ṣùgbọ́n ẹ jẹ́ kí n play fídíò yẹn ní ṣókí nítorí àkókò. Ẹ jẹ́ á gbọ́ nǹkan tó sọ. Bí irú Chinese ni irú. Ṣé bí Fúlàní ni wọ àbí? Fúlàní ni mí dáàdi. Kí ló dé tẹ̀yìn ọmọ gbéyàn? Àwọn ò lè gbéyàn bàbá torí pé a ní bísínẹ́sì tá a fi ń jẹun. Kò é dẹ̀ tún ṣe ojú ọ̀nà wa. Àwa gan ọ̀bẹ náà ká lè gbéyàn torí bísínẹ́sì wa ti wà. O láwọn Fúlàní yẹn ti gbé ẹ rí. Ṣé àwọn Fúlàní ara yín náà ni? Àwọn Fúlàní ni ìbọn wọn kì í ṣe Fúlàní ti Nàìjíríà. Fúlàní Chad ni gbogbo àwọn tó wá, àwọn 6 ni tí wọ́n wá mú wá. Àwọn 6 yẹn kò sí Fúlàní ti Nàìjíríà ń bí báyìí. Bọ̀ wọ́n ní ẹni tó ń fún wa ní information, àmọ́ ẹni tó ń fún wa ní information yẹn Hausa ni. Hausa ni torí gbogbo bí wọ́n ṣe ń lọ, bí wọ́n ṣe wọ́n ń communicate pẹ̀lú ẹ̀, wọ́n máa pè so Hausa ni ẹni tí wọ́n jẹ́ gẹ́gẹ́ bí ọ̀gá àwọn yẹn. Gbogbo wọn kò sẹ́ni tó jẹ́ Fúlàní tiwa ń bí. Nígbà tí wọ́n ṣe, tí wọ́n gbà wá, tí wọ́n gbé Chinese, nígbà táwọn Chinese sanwó, táwa náà sanwó, tí wọ́n kó ń bẹ̀, wọ́n bá gba ọ̀nà Abẹ́òkúta báyìí lọ, wọ́n tún gbà wọn kàn bẹ̀, wọ́n gbowó bí wọ́n ṣe jáde nìyẹn. Láti gbà yẹn Ọlọ́run tó jẹ́ ká gbúrò wọn mọ́. So gbogbo nǹkan tí wọ́n ń ṣe yẹn, tí wọ́n ń pariwo Fúlàní wọ́n kàn ń bọ orúkọ Fúlàní jẹ́ ni. Ọ̀pọ̀ Fúlàní tá a jẹ́ Fúlàní Nàìjíríà wàláhì tàláhì àfẹ́ wàhálà. Tí wọ́n bá lẹ́ran àjẹkù àti mà pé Fúlàní lóòótọ́ wọn lè dẹ̀ran sínú oko. Àmọ́ pé àgbébọn, à ń jíyàn gbé, à ń kidnap èèyàn, ìyẹn ò ṣe iṣẹ́ wa o. Àmọ́ ọlá pé Fúlàní kedere àti póríṣiríṣi. Àwa Fúlàní tá a wà Nàìjíríà wàláhì bí èmi ṣe kéré tó yìí, mo sì mà bí ìran 5 Fúlàní ọ̀tọ̀ọ̀tọ̀ bí ọ̀nà 5. Àwọn tó gbé wá ń sìn Fúlàní ni wọ́n ń sọ, bọ̀
tí ọba jẹ́rú àwa tá a jáde pẹ̀lú fúlàní dáadáa a lè gbọ́ nǹkan tí wọ́n ti torí fúlàní yẹn ó yàtọ̀ sí tiwa ó yàtọ̀ sí tiwa bá a ṣe jọ wà pẹ̀lú wọn bẹ̀ yẹn wọ́n ń pe àwọn ará àwọn lé táwọn yẹn tún ṣàdúrà fún wọn orí whatsapp wọn máa pera wọn táwọn yẹn tún máa ṣàdúrà fún wọn táwọn gan tún máa béèrè property wọn lé lọ́wọ́ àwọn yẹn tá à ń gbọ́ wàláì wọ́n sọ fáwọn yẹn pé àwọn ẹran táwọn gbé lọ sọ́jà pé àwọn ò tí ì tà wọ́n pé táwọn bá ti tà wọ́n pé àwọn ń bọ̀ àwa lẹran tí wọ́n ń sọ. ẹ̀yin tí wọ́n mú. àwa tí wọ́n mú àwa lẹran tí wọ́n ń sọ. wọn ò tí ì rí wọn tà. wọn ò tí ì ra àwọn ẹran tí wọ́n kó wọn ò tí ì rí wọn tà. wọn ò tí ì gbowó. nígbà tí wọ́n táwọn ẹ̀gbọ́n wa wá kówó wá wọ́n á yọ 2000 fún mi nínú owó yẹn nínú owó òdòdó mi wọ́n á yọ 2000 fún mi ọmọ kan náà wà ń bẹ̀ wọ́n á yọ 2000 nínú owó tiẹ̀ náà ẹ̀gbọ́n kan náà tún wà ń bẹ̀ wọ́n á yọ 2000 nínú owó tiẹ̀ náà wọ́n fún wọn ní bóyá a máa lọ ṣe oògùn sínú àbẹ́ ká lọ sátírà sínú ẹ̀ pé àwa àti wọn kúkú jọ ná owó yẹn náà ni ara mílíkì ara mọ́ọ̀tì ara sìgá oríṣiríṣi nǹkan ni wọ́n á ní ká ara wa ń jẹ̀yẹ̀ kí wọ́n tó jù wálẹ̀ kí wọ́n tó máa lọ. pé kẹ́yìn náà nánú ẹ̀ tó wáyé pé wọ́n ṣe pèsè owó. oúnjẹ tí wọ́n dé gbé wá oúnjẹ tí wọ́n gbé wá wọ́n á ní kí n kọ́kọ́ rò ó pọ̀ báyìí mo rò ó pọ̀ mo jẹun mo jẹ díẹ̀ after àgbà bí ìṣẹ́jú 5 tí wọ́n á rí i pé nǹkan kò ṣe mí ni gbogbo wọn náà bá bẹ̀rẹ̀ sí í jẹun. so kìíní yẹn báyìí kìíní yẹn tí wọ́n fẹ́ tú wa. ẹ tó gbóúnjẹ wa so ó sún ẹ̀yìn gan náà. wàláhì ó tú wa tá a bá ti ní orúkọ míì tá a máa jẹ́ láti lè change sí Fúlàní àbá ti change wàláhì àbá ti change ní ti báyìí wàá kà máa lọ ń gbọ́ ní ìgbà míì nínú ìgboro wàá kà yọ síbì kan wàá máa gbọ́ tí wọ́n máa dá sàgbé bandit ti dé o bandit ti dé o a kò máa ṣe bẹ́ẹ̀ ni tí a máa lọ ní tiwa ni tí òun á ti kó gbogbo wa pọ̀ àìkí ń ṣe the same thing o a yàtọ̀ sóríṣiríṣi Fúlàní Nàìjíríà tẹ bá rí kidnapper 20 tó bá ṣàdédé tẹ bá ti rí lọ́kì wá kẹ rọ̀mọ̀ ọ̀dọ́ wa gbá kẹ rí 2 àbí 3 nù tí wọ́n máa support bọ̀ tẹ́ ẹ bá ti ráwọn àjòjì yẹn ẹ máa tètè rìpọ́ọ̀tù wọn fúnjọba pé àwọn àjòjì ti dé bí báyìí o. ṣe rí àwọn tí wọ́n ń ṣiṣẹ́ bíi sà kò í ṣe pé àwọn èèyàn ò mọ ibi tí wọ́n wà gbogbo irú Kwara State tí wọ́n ń ṣe yẹn wọ́n ti máa pé nú àwọn igbó rìsáàfù ńláńlá yẹn ibẹ̀ ni wọ́n múlé sí torí gbogbo èèyàn tó bá ti kó náà inú igbó yẹn náà ni wọ́n máa lọ so igbó yẹn sì tó bá dà sí kò òjò báyìí àwọn Fúlàní máa ń da màálù lọ sọ́hun tẹ́lẹ̀ tẹ́ bá ti dá màálù dénú igbó rìsáàfù yẹn kò ní ìdí kó ń tẹ̀lé ẹran wàá jọ ẹran alẹ̀ á jẹ bí. a ṣe dán lẹ́nu ẹ̀ mọ́ránmọ́rán ṣé lóòótọ́ ló sọ ẹ mọ̀jà sọ pé òótọ́ ni àbírọ́ ó lè jẹ́ bẹ́ẹ̀ ó lè má jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣé Fúlàní Niger àtàwọn other country làwọn darandaran náà àwọn ẹgbẹ́ darandaran Miyetti Allah wọ́n tiẹ̀ ní oríṣi méjì ni wọ́n tí wọ́n ń lo AK-47 dípò sànda tí wọ́n fi ń dàgbà màálù láyé àtijọ́ ṣé Fúlàní ìlú míì náà ni wọ́n ti Niger ṣé Fúlàní ìlú míì làwọn Fúlàní tó ń bá àwọn àgbẹ̀ fa wàhálà káwọn báńdíìtì tó dé ilẹ̀ Yorùbá ẹ mọ̀ pé alàgbà tó sọ̀rọ̀ yìí bínú ẹ̀ ṣe rí bí òun ṣe rí àtàwọn kọ̀ọ̀kan tó mọ̀ láàrin wọn ló ṣe sọ kì í ṣe pé láti discredit ẹ̀ ṣùgbọ́n inú tiẹ̀ ló rí bẹ́ẹ̀ bóun bá disclaim wọn wípé àwọn tó ń hùwàkiwà yìí wọn ń ṣe Fúlàní tàwọn tí àwọn olórí wọn bíi Babangida ààrẹ tẹ́lẹ̀ ààrẹ ológun Abdulsalam Abubakar olórí orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ àwọn Gumi Sultan tí wọn ò jáde disclaim báwọn Fúlàní yẹn kì í ṣe ti àwọn tó jẹ́ pé tí ọwọ́ bá tẹ̀ kan nínú wọn wọ́n á bọ́ síta wọ́n á máa sọ̀rọ̀ àbí ti air strike tó ṣẹlẹ̀ ní Sokoto kí ló dé tí àwọn olórí àwọn Fúlàní elders bóyá Gumi ni o bóyá Sultan ni o àti àwọn yòókù òyìn Trump wípé ó wá bá wọn lé àwọn àjòjì gòdògbò kúrò nínú igbó àwọn pé wọ́n ń terrorize àwọn kí ló dé tó jẹ́ pé tí wọ́n sọ ni wípé wọ́n fẹ́ gbógun ti ẹ̀sìn Islam arákùnrin tó ń sọ̀rọ̀ yìí bóyá torí pé ó ti pẹ́ ń bí ó ti wà láàrin wọn láàrin wa ń bí báyìí
kí ló dé tí Gumi ń dìfẹ́ǹdì wọn? Kí ló dé tí Gumi sọ wípé àti Sultan pé freedom fighter, northern freedom fighter, àwọn ológun ajìjàgbara òmìnira tàwọn ni. Báwo ni wọ́n ṣe rí mọ́? Ọdún wo ni wọ́n ti wà ní Sokoto? Ọdún wo ni Gumi ti ń ṣe alágbàwí láàrin àwọn ajínigbé lórílẹ̀‐èdè Nàìjíríà? Kò fi gbà kan sọ wípé wọn ò ń ṣe Fúlàní tàwọn. Tó bá wá jẹ́ pé wọn ò ń ṣe Fúlàní Nàìjíríà, àwọn wo ló kó wọn wá? Kí ni reason tí wọ́n fi kó wọn wá? Láti ṣe kí ni wọ́n fi kó wọn wá? Ẹ̀yin wà ń bí, ẹ ti di Yorùbá tán, ẹ̀ ń dáná tí yín pẹ̀lú àlàáfíà. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí, á wí bẹ́ẹ̀, á mọ̀ wà tẹ́ ẹ lè wù lẹ́yìn àti irú ẹ̀dá tẹ́ ẹ jẹ́. Torí wọ́n máa ń sọ pé nǹkan kan náà ni Fúlàní. Buhari tó jẹ́ olórí orílẹ̀-èdè yìí lánàá, ó kó mọ́tò lọ sí Niger. Ó ń jẹ́ kó yé wa wípé ìlú òun, bá a bá kọ òun ní Nàìjíríà, wọ́n á gbèjà òun lọ́hùn. Àwọn mọ́tò tó kó lọ nígbà tí yà ń jẹ àwọn òṣìṣẹ́ ìjọba ń bí, kí la mọ̀ tó kó síbẹ̀? Inú àwọn mọ́tò yẹn tí wọ́n fi kó lọ sọ́hùn, ta ni ó tó yẹ̀ wò? Ṣé kìí ṣe inú àwọn nǹkan tí wọ́n kó síbẹ̀ allegedly sínú àwọn mọ́tò yẹn? Ẹ wo adúrú mọ́tò yẹn tí yà ń jẹ wá tó dẹ̀ tó la títì lọ síbẹ̀ allegedly bá a ṣe gbọ́. Mi ò rí títì yẹn, but àwọn èèyàn sọ fún wa. Wọ́n deny wọ́n ní nǹkan kan náà làwọn. Ẹ̀yin tẹ́ wá ń sọ̀rọ̀, kí ló dé tẹ́ ẹ pé àwọn olórí yín kẹ́ ẹni kan dá sọ̀rọ̀ tó wà lẹ́yìn, kán disclaim wọn? Torí tẹ́yìn ń sọ yìí kò sẹ́ni tó fẹ́ gbà yín gbọ́. Ó kọ́kọ́ ṣe mí náà bákan, àánú ara mi tó wá ṣe mí àti tàwọn ọmọ Yorùbá pé kí ló ń gbàgbọ́ yìí? Wọ́n ní ìtí ń pè ní scandal, Fúlàní ní lọ́wọ́ láti sọ àwọn ọ̀rọ̀ dídùn. Wọ́n á máa gbáàyàn létí, àwọn fúnra wọn ó dẹ̀ máa pariwo yéè, léyìí tó túmọ̀ sí ìwà ìkà. Ẹ̀bùn tí wọ́n kó lọ Niger ní ìsìn tẹ́yìn ń sọ wípé wọn ò ń ṣe Fúlàní bí nítorí pé wọ́n ti ń jí ẹ̀yin náà gbé. Torí pé wọ́n ti ń jí yín gbé ni. Torí pé èsùrú ti pàdídà, ó ti ń lájá. Gumi sọ fún wa, ṣé Fúlàní Nàìjíríà kọ́ ni Gumi náà? Gumi kì í ṣe ara yín àbí? Sultan tí ó sọ̀rọ̀ ń ṣara yín. Ṣé Fúlàní Nàìjíríà làwọn yẹn àbí Fúlàní Nàìjíríà kọ́? Fúlàní bo ni El-Rufai? Fúlàní bo làwọn yòókù? Then kí ló dé tí wọn ò sọ̀rọ̀? Kí ló dé tó jẹ́ wípé Gumi sọ wípé dandan a gbọ́dọ̀ kọ́ bá a ṣe máa bá wọn gbé, ìyẹn àwọn báńdíìtì yìí? Àwọn olórí yín ni kó wàhálà bá wa. Fact tó wà ń bẹ̀ nìyẹn. Inú wàhálà tí Nàìjíríà wà lénìí àwọn olórí yín ni. Torí gbà táwọn darandaran bẹ̀rẹ̀, àwọn ìkàárín yín tí wọn ò dáko, tí wọ́n ń fẹ́ràn joko olóko, tí wọ́n á tún gé olóko lọ́wọ́, kò sí ẹni bá ẹni tó bí wọ́n léèrè pé kí ló ṣẹlẹ̀. Ọ̀dà látòkè ni wọ́n máa fi wọ́n lẹ̀ ní bó bá dọ̀rọ̀ police station. Kí ló dé tí Fúlàní bíbáyìí tí wọn ò declare war against Fúlàní tẹ́ ẹ̀ support ìjọba àwọn Fúlàní Niger àti àwọn Fúlàní tẹ́ ní kì í ṣe tiyín, kẹ́ ẹ pariwo síta èyí tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń sọ nísìn? Instead of that, Gumi ní a gbọ́dọ̀ kọ́ bí wọ́n ṣe ń bá wọn gbé tipátipá. Kankan bí wọ́n ṣe ń bá àwọn ọ̀daràn apààyàn, kankan bí wọ́n ṣe ń bá wọn gbé. Àwọn ajínigbé tí wọ́n jẹ́ ọmọ kéékèèké gbé, wọ́n tún ti jẹ́ ọmọ pásọ̀ kan ní Ondo State, ọmọ ọdún 9. Ẹni kì í ṣe Fúlàní tiyín. Bẹ́ẹ̀ sùúrù bá wá pàdídà ní ìsìn tó ń lájá, ṣe bẹ́ẹ̀ yìí lẹ pé wọ́n freedom fighter yín tẹ́lẹ̀. Àṣẹwó lẹ ní lórílẹ̀‐èdè Nàìjíríà tá a pe ra wa lẹ́yọ kan láti ní àwọn fighters láì bára wa jagun. Ìlú wo lẹ fẹ́ bá jagun? Nígbà táwọn olórí yín ti kó wọn sábẹ́, tí wọn ò rí nǹkan fún wọn jẹ mọ́,
tí agbára ti shift wá sí south ọ̀ àwọn wọ́n gba ransom wọ́n rí gbà mọ́ sọ́tà òdìdé ń jọ kankan lọ bá ààrẹ pé ẹ̀wọ́ ẹ bá wa wá nǹkan sí kínní inú gbó wa ni wà títí Trump fi wá strike tó bá jẹ́ tó ẹ̀ ń sọ òótọ́ ni àbírọ́ ẹ pé àwọn olóṣèlú àárín yín ẹ lọ bá wọn ẹ ló ti sú yín o kàn declare àwọn Fúlàní àtọ̀rìn wá wípé àwọn ní ń kọ́ọ̀sì wàhálà torí títí di bá a ṣe ń sọ̀rọ̀ ẹ̀yin lẹ sọ. Ààrẹ àwọn Fúlàní Nàìjíríà àbí ọba wọn àbí kí ni wọ́n máa ń pè wọ́n ṣèpàdé àwọn náà disclaim pé kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ó ti late bọ́n bá jí yín gbé tí wọ́n gbowó lọ́wọ́ yín ṣé bí ẹ ṣe ń ṣe yín ni wọ́n ṣe ń ṣàwọn yòókù ṣé pàtàkì máa wo ni wọ́n pọ̀ ọmọ ọ̀gbẹ̀rì àwọn ìlú yòókù ẹ sọ nínú ẹ̀ wípé wọ́n fún yín ní bóyá 2000 lẹ́yìn kan gbowó ransom àwọn yòókù kan tó pa wọ́n ibi ọ̀fẹ́ yìí lẹ̀ wọ́n ní wọ́n kọlu mọ́ṣáláṣí wọ́n kọlu chọ́ọ̀chì ṣé ẹ ti mọ̀ wípé ẹ ti fọwọ́ fa wàhálà àwọn olórí yín ló kó wọn sábẹ́ àwọn darandaran wọ́n ti kọ́kọ́ gbàbọ̀dè tí wọ́n bá jí yín gbé sí kò kẹ́nìbọ̀dì ẹ̀yin lẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa ṣe àwọn olórí yín ló gbárò wá ní ọmọ bẹ́ẹ̀ ṣe máa gbé lọ ọ̀dà nígbà tí ẹ bá ní àwọn Fúlàní ti bí wọn ò mọ̀ ń pẹ̀ ẹ jẹ́ n sọ kinní kan kí ló dé tí àwọn northerners tí wọ́n against state police àti forest guard tó lè mú kí ìwà ìpáàlì ìjínigbé kó dínkù kí ló dé tí wọn ò gbà á láyè ṣé Fúlàní àtọ̀rìnwá foreigners ṣé àwọn ni wọ́n sọ fúnjọba pé àwọn ò fẹ́ state police àbí Fúlàní bí kí ni reason tí wọ́n sọ pé àwọn ò fẹ́ state police nítorí kí ìwà ìgbésùnmọ̀mí àti ìpanisayọ̀ ìjínigbé kó mọ̀ bá dínkù ni bí wọn ò bá mọ̀ ń pa ẹ̀ Gumi tó ń ṣe agbẹnusọ láàrin àwọn adàlúrú yìí wọn ẹ ti caution ẹ pé mọ́ borúkọ ẹbí wa jẹ́ kò sẹ́ni tó rí yẹn ẹ kàn sọ pé kì í ṣe Fúlàní bí kò sẹ́ni tó kàn dákọ̀ Gumi kò sẹ́ni tó pe sọ́tà láàrin yín pé ẹ dákun ẹjọ́ ẹ pè ìpàdé àwọn Fúlàní Nàìjíríà ẹ jẹ́ ká protest against Fúlàní kàn mọ̀ páwa kọ́ ẹ̀ tó ṣe bẹ́ẹ̀ àwọn olórí yín ò ní approve ẹ expect ẹ ní now kí Yorùbá mọ̀ gọ́ra wọn o ẹ wà kó wọn mọ́ra wọn yìí ṣe Fúlàní ti bí tí wọ́n bá jí yín gbé tí wọ́n jí Fúlàní gbé wọ́n ò fi Fúlàní lẹ̀ wọ́n ò gé orí yín ni o kí ló ń jẹ́ kì í ṣe Fúlàní tọ̀dọ̀ wa ó dàbí kí a sọ pé Yorùbá kan kì í ṣe Yorùbá nítorí pé ó jábẹ́kúta àbójẹ́jẹ̀bú àbójókè Ògùn àbójẹ́kìtì àbójóǹdó ìdílé ìyàtọ̀ Yorùbá ni Yorùbá ń jẹ́ ọmọ Oòduà lọmọ Oòduà ń jẹ́ bọ́n kan bá ní àwọn Yorùbá àwọn kóòtù òjire àwọn abẹ́ Oòduà ni gbogbo wa ti ṣẹ̀ wá kò sí Yorùbá tó wá láti ilẹ̀ Ìgbò àwọn tó wà ń Benin àwọn tó wà káàkétu tí wọ́n jẹ́ Yorùbá ẹ lọ wo traces wọn Yorùbá ni wọ́n tan mọ́ Odùduwà nílẹ̀ wa ń bí so Yorùbá ni Yorùbá ọmọ jẹ́ Ìgbò ni Ìgbò ọmọ jẹ́ Haúsá làwúsá ń jẹ́ Fúlàní ni Fúlàní ẹ̀yin ní kẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa kó gbogbo ẹ̀ kúrò ńlẹ̀ bébí bá pa ẹ má jẹ́ dákọ̀ọ́lù kínní kan yóò jọ̀bọ̀ wọn ì sì jẹ́ lọ́dọ̀ wọn èèwọ̀ ni bébí bá pa kínní kan yóò jọ̀gẹ̀dẹ̀ wọn ì sì jẹ́ lọ́dọ̀ wọn èèwọ̀ ni ṣùgbọ́n gbà tí yóò bá sí ní tí ọ̀jẹ̀ ìyẹn ni wọ́n fi ń jí yín gbé ọmọ Yorùbá ẹ má jẹ́ àgọ́ra wa o ẹ má jẹ́ àdákẹ́ o ẹ já tètè wá solution sọ̀rọ̀ ara wa alàgbà Gumi ò tí ì sọ̀rọ̀ dèní pé wọn ì ṣe Fúlàní Nàìjíríà bọ́wọ́ bá tẹ tẹ́rọ́rìsì ètò ń sọ ni pé agbára àjọba ò lè ká wọn láéláé ṣé Gumi kì í ṣọmọ Nàìjíríà ni tí Gumi ìbá wa ṣọmọ Nàìjíríà kí ló dé tí ọwọ́ ìjọba ò ká torí tí Gumi bá jọmọ Nàìjíríà
tó ń gbèjà Fúlàní terrorist tí kì í ṣọmọ Nàìjíríà ṣe rí i pé ọ̀rọ̀ wọn ti takora wọn. ẹja béèrè lọ́wọ́ Gumi pé ọmọ ìlú wo ni bí Buhari bá lè claim Niger definitely àwọn tó ń da orílẹ̀-èdè Nàìjíríà rú láwọn Fúlàní yìí wọ́n ń sọ fún apá wọn kì í ṣọmọ Nàìjíríà. ẹ̀yin ìjọba wa ṣé dandan ni wọ́n fi ń ṣègbéyàwó ọ̀ràn? Jùgbọ́n Master Channel sílẹ̀ tí wò wá Ṣéun Agboola lórúkọ tèmi. ìgbéyàwó ọ̀ràn yìí tó gẹ́ ẹ mọ́ pa wá run. ẹ má jẹ́ káwọn àjòjì gòdògbò wá gbẹ̀mí ọmọ onílé tán nítorí òṣèlú.